Hello, everyone. Good evening, good afternoon, good morning to you, wherever you are hearing me from. My name is Fatai Ogoribido from YW Yoruba World Media TV, and I'm just reaching out to you regarding the case against our brother, our father, our uncle Sunday Igboho. The case coming against him in Benin Republic this week. On Monday, and we don't know whether it's going to be extended, but please, anytime we are in this environment in the Republic of Benin, let us be well behaved. Let's understand that we have to act in Rome as if we are Romans. We have to understand that we have to obey the laws of the other land, and for this reason alone, please, our Omoluabi trait, let it show in you and me, so that at least we can see the good side of the judges. If you go there to make trouble, definitely we are going to have problem. So please, let us avoid every problem. Let's avoid rowdy environment, and let us be orderly and demonstrate our Omoluabi trait. May God help you. I can assure you, victory is ours, and Sunday Igboho is being unjustifiably being humiliated because of his good causes. And please know that we are no fools, and the government of the Republic of Benin are no fools, and we are being assured of fair deal, fair judgment, and fair play. Please, you and me are very much, in this game, and we have to play it right. Thank you very much. Ẹ kú kalẹ̀ ẹ̀yin èèyàn wa, orúkọ tèmi ni Fatai Ogoribido. Mo fẹ́ rọ̀ wá ní wákàtí ọ̀wọ̀ yìí, àsìkò tá a fẹ́ gba òmìnira yìí, a ní láti fi sùúrù ṣe, pàtàkì jùlọ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nípa bàbá wa Sunday Igboho. À ń lọ sí ìlú Benin Republic nítorí ilé ẹjọ́ tí wọ́n pè wọ́n sí. Tá a bá débẹ̀ nítorí pé ìwà ọmọlúàbí tí a máa ń wò tán fi bí wa mọ́, òun la gbọ́dọ̀ wò nítorí pé tá a bá wò kó má lọ di pé a máa lọ fẹ́ wọ́ ara wa ṣera wa. Ẹ jọ̀ọ́, ẹ fi èdénú, ẹ má bínú jù, ẹ má sọ̀rọ̀ jù, ẹ má pariwo nítorí pé ilẹ̀ tẹ́ ń lọ, ilẹ̀ tó jẹ́ pé wọ́n fariwo ni. Abẹ̀yìn, ẹ fi wà ọmọlúàbí hàn, kẹ jẹ́ kán mọ̀ wípé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ Sunday Igboho, ẹ dẹ̀ fẹ́ kó kúrò nínú ìgbèkùn àwọn Fúlàní. Ẹ jọ̀ọ́, ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ yín o, ẹ má jẹ́ ká fẹ́ wọ́ra ṣera wa o, ẹ má jẹ́ ká pariwo jù o, ká má dẹ̀ bára wa jà. Nǹkan tó lè fa wàhálà àti ìdààmú, ẹ jẹ́ ká avoid ẹ o, kí Olúwa kó ràn wá lọ́wọ́. Àṣẹ Èdùmàrè. Bye. Yoruba Nation now. Ẹ káàsán gbogbo ilé, orúkọ tèmi ni Ayọ̀ Ògúndìmú, ẹni tí ẹ mọ̀ gẹ́gẹ́ bí Citizen AY. Èmi ni olùdarí Odùduwà TV Radio. Mo dẹ̀ wà nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀, ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ fún ìjàǹgbara ilẹ̀ Yorùbá. A fẹ́ rọ gbogbo ọmọ Yorùbá tí ó máa jáde níjọ́ náà, tán máa lọ sí Benin, pàtàkì jùlọ àwọn tán máa lọ sí ilẹ̀ Benin. Òfin wọn ó ṣe pàtàkì pé kí a tẹ̀lé. Tán bá fẹ́ pé a má pariwo, tán bá fẹ́ ẹ jẹ́ ká bá wọn fẹ́. Tán bá fẹ́ ká dákẹ́, ẹ jẹ́ ká dákẹ́. Tán bá fẹ́ pé ká má pariwo, a má pariwo. Tán bá fẹ́ ẹ jẹ́ ká bá wọn fẹ́. Ó ṣe pàtàkì. Ẹ jẹ́ ká hùwà ìwà ọmọlúwàbí. Òfin wọn, ẹ jẹ́ gẹ́gẹ́ bá ṣe sọ, ó yàtọ̀ pátápátá sí òfin ti ilẹ̀ Yorùbá, ilẹ̀ Nàìjíríà tá à ń sọ. Tèbi tá fẹ́ kúrò ńbẹ̀. Ìwà ọmọlúwàbí ní kan jẹ́ kó rí. Ẹ jẹ́ ká ṣe ní pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ kí ó lè ṣe kí etí wa gbọ́ ire lórí ọ̀rọ̀ olóyè Chief Sunday Igboho. Chief Sunday Igboho, gbogbo wa mọ̀ pé olóòótọ́ èèyàn, olóòtítọ́ ni wọ́n dẹ̀ dúró fún ọmọ Yorùbá. Àsìkò tó káwa dúró fún wọn, ìdúró tá máa dúró, ìdúró ọmọlúwàbí. Ẹ jẹ́ ká dúró ọmọlúwàbí fún olóyè Sunday Igboho. Ó ṣe pàtàkì. Torí náà màá rọ gbogbo wa, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí a gbìyànjú. Ní ọjọ́ yẹn kò gbọdọ̀ sí ìjà, kò gbọdọ̀ sí nǹkan kan, kò gbọdọ̀ sí awuyewuye kankan rárá. N tó ṣe pàtàkì jùlọ kí etí wa gbọ́ ire. Tí a bá dẹ̀ ṣe tí wọ́n fẹ́ nílùú yẹn, a ṣe é ṣe fún wa. Ó tẹ̀ ti ṣe é ṣe. Odùwà gbé wa o, àṣẹ wa. Ẹ ṣeun, ó dàbọ̀.
Orúkọ mi ni Erelu Àbíkẹ́ Adé láti ilé-iṣẹ́ Crystal African Television. Mo jẹ́ ìkan lára àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ nínú ìjàgbara tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Mo jáde láti wá bẹ̀ gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire tá a máa wà ní ìlú Kútọ̀nù ní ọjọ́ Monday láti dúró ti bàbá wa olóyè Sunday Adéyẹmọ tí gbogbo wa mọ̀ sí Ìgbòho Òòṣà. Mo fi yọ́nú Ọlọ́run ọba bẹ̀yìn, mo fi alálẹ̀ bẹ̀yìn. Ẹ má jẹ́ ká rí ẹni tó máa ṣe jàgídíjàgan tàbí tó máa jà ní ọjọ́ tí à ń wí. Kò sí ariwo, ẹ má jẹ́ ká máa pariwo Ìgbòho Òòṣà. Ìlú yẹn ò fariwo rárá bí ìlú òyìnbó ni wọ́n ṣe ń ṣe. Ẹ jẹ́ ká múra dáadáa. Yorùbá ní ìrínisí ní ìsọni lọ́jọ́. Tó bá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ ká múra dáadáa. Wọ́n ti ṣe ètò sílẹ̀ àwọn tó máa darí wa, tó máa wọ uniform ní ọjọ́ yẹn. Ibi tán bá ní kí gbégbé wa gbé, ibẹ̀ ni kẹ́ jẹ́ ká gbé. Kò sí ariwo, kò dẹ̀ sí ìjà, kò dẹ̀ sí àrífín. Ká dẹ̀ máa fi ọkàn wa gbàdúrà wípé ká gbọ́ èsì ayọ̀. Oòduà gbè wá, ajúṣe o. Erelu Àbíkẹ́ Adé lórúkọ tèmi. Àlàáfíà Ọlọ́run ọba kó máa bá gbogbo wa níbikíbi tí ẹ ti ń gbọ́ mi, níbikíbi tí ẹ ti máa wò mí. Orúkọ mi ò tí yí padà, Dr. Zabby Talk Show. Mo jẹ́ ìkan nínú àwọn ajìjàgbara fún orílẹ̀-èdè wa Yorùbá Nation, kí Ọlọ́run kó mú wa dé ilẹ̀ lérí. A fi àkókò yìí a fi bẹ̀ yín brothers wa, yín sisters wa tí ẹ fẹ́ lọ sí ìlú Benin Republic. Ẹ jẹ́ ká ṣe sùúrù, ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́, ẹ jẹ́ ká fi ọwọ́ síbi tí ọwọ́ ń gbé, ẹ jẹ́ ká fi ẹsẹ̀ síbi tí ẹsẹ̀ yẹ kó wà. Ẹ má jẹ́ kí wọ́n ba orúkọ wa jẹ́, ẹ má jẹ́ kí a dójú ti Chief Sunday Igboho, ẹ má jẹ́ kí a dójú ti ara wa, ẹ jẹ́ ká ṣe sùúrù. A máa rí àwọn tó máa coordinate náà bẹ́ẹ̀, ẹ jẹ́ ká gbọ́ràn sí wọn lẹ́nu, ẹ jẹ́ ká sọ wípé ọmọ tán bí nílé ire ni gbogbo wa, ọmọ tán wò nílé ire ni gbogbo èmi àti yín. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́. Ọlọ́run tó sọ yín lọ á tún sọ yín padà dé láyọ̀ àti àlàáfíà. Ire o. Gbogbo ẹ̀yin ará ilé ẹ̀yin èèyàn mi ní tilé toko, mo kí n fún akitiyan tí a ṣe lórí ìjàngbara ti Sunday Chief Sunday Igboho. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ bá lọ síbẹ̀ níjọ́ Monday ní Kútọ̀nù ní Benin Republic ní court, ẹ jọ̀ọ́ a rọ̀ yín pé kẹ́ jẹ́ ká coordinate ara wa dáadáa, ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ nítorí òfin ìlú yẹn la ṣe ń bẹ̀yìn títí ọ̀rọ̀ wa máa fi já sọpẹ́. Ọ̀rọ̀ wa tẹ̀ ti já sọpẹ́ náà, kí a má fi ọwọ́ ara wa kó má dẹ̀ pé àwa la máa tún fọwọ́ ara wa máa fa nǹkan sẹ́yìn. La ṣe ní ká sọ ilé fún yín. Nídìí èyí èmi ó já sọpẹ́ Olúmídé, mo ní gbogbo ẹ̀ máa já sọpẹ́ láyọ̀ àtàlàáfíà. Ẹ ṣé gan. Ẹ káàsán ẹ̀yin èèyàn wa. Orúkọ tèmi ni Fatai Ogunribido. Ẹ jọ̀wọ́, mo wá láti ilé-iṣẹ́ Yorùbá World Media TV. Mo ń bẹ̀ yín pẹ̀lú orúkọ Ọlọ́run. Ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nípa bàbá Sunday Igboho, ẹ jẹ́ ká fi èdè nù, ẹ má jẹ́ ká fa wàhálà. Tá a bá dé ìlú Benin Republic, ẹ jẹ́ ká mọ̀ yìí pé bá ti ṣe ní ìlú mi ìwọ bòmí ni o. Gbogbo jàgídíjàgan tó lè fẹ́ fa pé kí ẹjọ́ kó má fi fọ́ bàbá wa, ẹ má jẹ́ ká ṣe é. Ẹ jẹ́ ká mọ̀ wípé gbogbo apátápátá là ń fẹ́ kí òmìnira kó dé bá bàbá wa Sunday Igboho, àti pàápàá fẹ́ kó òmìnira kó dé bá ilẹ̀ Yorùbá. Ọwọ́ ẹ̀ ló wà, ọwọ́ mi ló wà o. Gbogbo wàhálà àti ìdààmú tó lè fẹ́ fa gbogbo ẹjọ́ ìsẹ́yìn, ẹ má jẹ́ ká ṣe é o. Kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Ẹ fi èdénú, ẹ fi sùúrù ṣe. Ẹ jẹ́ ká wọ ọmọlúàbí tí wọ́n fi bí wa. Ìwọ ọmọlúàbí la fẹ́ ní ilẹ̀ Yorùbá Nation. Yorùbá Nation now. Ẹ ṣé, kí Olúwa kí ó ràn wá lọ́wọ́. A kú dédé wòyí gbogbo àwọn ọmọ aládé. Orúkọ tèmi ni Ọyádélé Olúwabùkọ́lámi tí gbogbo ènìyàn mọ̀ sí Lady Best, akéde Yorùbá tí mò ń gbóhùn sí afẹ́fẹ́ lórí ìkànnì Odùduwà TV rédíò. Mo sì tún jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n ń ja ìjàngbara fún ilẹ̀ Yorùbá. A fi àsìkò yìí rọ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá àti gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ máa lọ sí ibi ìgbẹ́jọ́ bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wípé àwa sọ̀rọ̀sọ̀rọ̀ àti ṣe àwọn ètò lórí àwọn tí wọ́n máa ṣe alákòóso àti olùdarí ní agbègbè náà. Ẹ dákun ẹ dábọ̀, gbogbo ohun tí wọ́n bá wa sọ níbẹ̀ ẹ jẹ́ ká gbọ́ sí wọn lẹ́nu o, fún àǹfààní gbogbo wa ni. Ọmọlúàbí ni wá, ẹ jẹ́ ká hùwà ọmọlúàbí. Àṣeéṣe fún wa o, èsì ayọ̀ ni a máa gbọ́ láìpẹ́ láì jìnnà, gbogbo wa la máa rẹ́rìn ayọ̀. Ire o, ẹ ṣeun. Ẹ káàsán, ẹ káalẹ́, ẹ káàárọ̀. Orúkọ tèmi ni Olúgbẹ̀dù.
CEO Gbedu Magazine. Gẹ́gẹ́ bí gbogbo yín ti mọ̀ pé àsìkò tí a wà yìí kì í ṣe àsìkò ìdùnnú rárá. Gbogbo ẹ̀yin tí a máa rán lọ sí kóòtù ní ọjọ́ Monday àti gbogbo ẹ̀yin tẹ́ ń lọ fúnra yín, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ tá a bá débẹ̀. Ẹ jẹ́ ká ṣe sùúrù. Ẹ má jẹ́ ká gbọ́ anybody lẹ́nu. Ìtọ́wá ní ká ṣe kó má mọ̀ pọ̀ ọmọ Yorùbá rere ni gbogbo wa. Ẹ mọ̀ pa wà lẹ́nu ètò yìí tá ti ń jà tá ti ń sọ tá a ò jà á ń sọ. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó gbé wa. Oòduà gbogbo wa ọ̀dàlẹ̀ nìkan ni ò ní gbé o. Ẹ jẹ́ ká fetí sí nǹkan tó máa sọ. Ká ṣe bí ọmọ káàró òjìrè. Orúkọ tèmi Olúgbẹ̀dù. Ẹ ṣé o. Orúkọ tèmi ni Ọmọboríowó Adéníyì. Mo jẹ́ olùdásílẹ̀ Ọmọboríowó Media TV, iléeṣẹ́ tí ó ń jà fún orílẹ̀-èdè Odùduwà tí mo sì tún jẹ́ ẹ̀kan lára àwọn ẹgbẹ́ ajìjàǹgbara fún ilẹ̀ Oòduà. Ara rọ gbogbo ènìyàn àbí ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọ Oòduà tó ń lọ síbi tí wọ́n yóò ti ṣe ìgbẹ́jọ́ olóyè Sunday Igboho Òòṣà ní ọjọ́ Monday bí kẹ́dákun kí ẹ jọ̀ọ́ àwa tí a jẹ́ rí àjítítọ̀ àti yan àwọn ìgbìmọ̀ eléyìí tí ó máa ṣe alákòóso àti olùdarí agbègbè náà tí wọ́n yóò sì wọ first lélẹ̀ tí ẹ ó fi dá wọn mọ̀ àti àwọn media tí ó wà níbẹ̀ pẹ̀lú àrọ̀ yìí pé kí ẹ dákun kí ẹ dábọ̀ ẹ bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn kí ẹ sì má jà wọ́n níyàn. Iṣẹ́ tí àwa ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí ó ń jà fún ìran Odùduwà iṣẹ́ tí a rán wọn òun náà ni wọ́n wá jẹ́ kí gbogbo wa ká lè jọ rẹ́rìn nígbẹ̀yìn kí inú gbogbo wa kó sì lè dùn nígbẹ̀yìn. Ọlọ́run yóò fún wa ní ìjànájà láṣẹ Èdùmàrè. Orúkọ mi ni Hajia Queen Rukaya láti iléeṣẹ́ Samfatis FM nílùú London. Mo fi àsìkò yìí sọ fún gbogbo àwọn sisters and brothers, àwọn bàbá àti màmá, gbogbo yín tẹ́ ń lọ sí ìlú Benin Republic láti lọ support chief wa Chief Sunday Igboho níjọ́ Monday yìí. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ọba, bí ẹ bá débẹ̀ ẹ bá wa fi ara balẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ Friday yẹn má ẹ kó tún ṣẹlẹ̀ mọ́ nítorí t'Ọlọ́run ọba. Ẹ jẹ́ ká wù ọmọlúàbí, ẹ jẹ́ ká tẹ̀lé nǹkan tó àwọn olórí wa bá ń sọ fún wa. A ti yan wọn coordinators láti bí ìbá yìí, wọ́n dẹ̀ máa coordinate ẹ̀ dáadáa. Nǹkan tó bá sọ ní kẹgbẹ́, please follow instructions. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ọba, ẹ má hùwà tí wọ́n fi máa tún dẹjọ́ nù àbí tó máa tún fi kó bá ẹjọ́ náà, torí pé ẹjọ́ tó wà nílẹ̀ ẹjọ́ tó wà straight forward ni. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ọba, ibi tó máa dá ló máa já sí ní agbára ti Ọlọ́run ọba. Oòduà àgbèwà kò ní gbọ̀dàlẹ̀. Yorùbá nation now, no going back. Ẹ ṣé mo dúpẹ́. A fi àkókò yìí èmi Ọláyọmí Kóìkì tí gbogbo wa mọ̀ sí Kóìkì Media, a fi ń sọ fún gbogbo ọmọ káàárọ̀ òjíire tí ó máa fẹ́ lọ sí ìlú Benin ní Kútọ̀nù níbi tí ẹjọ́ máa ti wáyé níjọ́ Monday. À ń bẹ̀ yín, à ń rọ̀ yín pé tẹ́ bá débẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká rántí pé ìlú tó lófin níbi tá à ń lọ. Ẹ jẹ́ ká tẹ̀lé gbogbo ìgbésẹ̀ àti ìlànà tí gbogbo àwọn mídíà tí wọ́n ti gbé kalẹ̀ ní ọ̀hún. Ẹ jẹ́ ká tẹ̀lé gbogbo ọ̀rọ̀ tó bá ń bá wa sọ lọ́hùn. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká rántí pé ilé ẹjọ́ tá fẹ́ lọ, bàbá ní ká dúró síta, ẹ dúró síta. Ẹ ní láti struggle pé ẹ fẹ́ wọnú court pẹ̀lú àwọn lọ́yà tí wọ́n lọ sílé ẹjọ́. Ẹ kúrọ̀lẹ́, ẹ káàárọ̀, ẹ kú ìyálẹ̀ta níbi gbogbo tí a bá wà ní orílẹ̀-èdè àgbáyé. Orúkọ tèmi ni Olúṣọlá Owónífàárí, tí mo ń ṣe ìjàgbara fún orílẹ̀-èdè Odùduwà. Mo dẹ̀ wá láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìjàgbara ọmọ Odùduwà tí à ń pè ní The Great Ọmọ Odùduwà Worldwide. Fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n lọ sí ilé ẹjọ́ ní ọjọ́ Ajé tó ń bọ̀ yìí, ẹ jọ̀ọ́ mo fẹ́ rọ àwọn èèyàn wa tó máa lọ síbẹ̀ wípé kí ẹ jọ̀ọ́ kí ẹ fi ìwà ọmọnìyàn ṣe. Gbogbo àwọn tí ó fẹ́ wá síbẹ̀ láti wá da ilé ẹjọ́ rú tàbí láti wá ṣe jàgídíjàgan, ó ní àwa ìjàngbara ìgbóhùnsáfẹ́fẹ́ ọmọ ilẹ̀ Odùduwà tá a fi jáde, tá a fi ohùn wa ránṣẹ́ pé a lọ́wọ́ sí àrùn ẹnìkankan láti wá síbẹ̀ láti wá da ilé ẹjọ́ rú tàbí láti wá dárúkè rúdò lẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká fi ìwà ọmọlúàbí tó mọ̀ wá sí, ẹ jẹ́ ká fi hùwà ká fi ṣe. Oòduà gbè wá o, kò ní gbé ọ̀dàlẹ̀. Mo kí gbogbo wọn káàárọ̀ òjíire ò nílé lóko ní gbogbo ibi tẹ́ ti ń wò wá.
orúkọ tèmi ni ọmọọba Adéjọkẹ́ tí a mọ̀ sí ọmọọba Alànà. Mo jẹ́ ọ̀kan lára àwọn ajìjàǹgbara fún ilẹ̀ Yorùbá. Mo sì ń sọ̀rọ̀ lórí Odùduwà TV rédíò. A fẹ́ rọ gbogbo àwọn èèyàn wa tí wọ́n máa lọ síbi ìgbẹ́jọ́ bàbá wa olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Ìgbòho Òòṣà. Pé ní ọjọ́ ajé tó ń bọ̀ yìí, a fẹ́ rọ̀ wọ́n kí wọ́n ṣe ọmọlúàbí. A fẹ́ ariwo, a ò fẹ́ jàgídíjàgan, nítorí pé ọmọlúàbí la mọ̀ wá sí. Àwa sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo a dẹ̀ ti ṣe ìpàdé wípé àwọn kan wà tí wọ́n máa ṣe ìdarí wa. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tẹ́tí sí wọn, ká dẹ̀ ṣe jẹ́jẹ́. A nígbàgbọ́ pé gbogbo ẹ̀ máa yọrí sí ayọ̀ àti àlàáfíà. Òmìnira orílẹ̀-èdè wa, òmìnira ìran Yorùbá, òun ló jẹ wá lógún o. Á ṣeé ṣe fún wa o. Ó dàbọ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, bẹ́ẹ̀ sì ni ẹ kú àṣálẹ́. Orúkọ ti tèmi ni Alhaji Ibrahim Abídèmí. Mo jẹ́ ọ̀kan nínú sọ̀rọ̀sọ̀rọ̀ ODTVR ajìjàǹgbara fún ọmọ kóòtù òjíire. Mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ẹ bá wà, tí a fẹ́ lọ ní ọjọ́ ajé, tí a fẹ́ jáde, tí a fẹ́ lọ sí ìlú Benin Republic. Ẹ jọ̀wọ́ mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ má jẹ́ ká pariwo, ẹ má jẹ́ ká ṣèjẹ, ẹ má jẹ́ ká hùwà jàgídíjàgan, ẹ jẹ́ ká rìn ọmọlúàbí gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ pé ìran Yorùbá ìran ọmọlúàbí ni wá. A bẹ̀ yín o, a rọ̀ yín, ẹ má jẹ́ ká hùwà jàgídíjàgan. Òfin ìlú wọn ó yàtọ̀ sófin ìlú wa. Ẹ jẹ́ kí wọ́n ní tí a bá dìlù adití ká sì bí adití. A bẹ̀ yín o, a rọ̀ yín, Oòduà gbè wá o. Kú dédé àkókò yìí, mo kọ́kùnrin, mo kóbìnrin, bẹ́ẹ̀ mo kọ́mọdé àti àgbàlagbà. Orúkọ tèmi ni Adékúnlé Àbẹ̀fẹ́ tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ẹdẹ Comedy and Global News ní ìlú Saudi Arabia. Mo ń fi àsìkò yìí sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ káàárọ̀ òjíire tí a fẹ́ lọ sí court ní ọjọ́ Monday láti lọ pàdé bàbá wa olóyè Sunday Ìgbòho. Mo ń fi àsìkò yìí rọ̀ wá pé tá a bá débẹ̀ ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́, ẹ má jẹ́ ká ṣe jàgídíjàgan àbí kí a máa pariwo Ìgbòho Òòṣà, Ìgbòho Òòṣà. Ẹ jẹ́ ká jókòó wọ́rọ́, nítorí pé ìlú tí ò sófin ẹ̀ṣẹ̀ ò sí ńbẹ̀. So ẹ jẹ́ kí a ṣe jẹ́jẹ́ ní ọjọ́ Monday. Ọlọ́run ọba yóò fún wa ṣe, Ọlọ́run ti fún wa ṣe. Ilẹ̀ Oòduà yóò gbé gbogbo wa. Ọ̀dàlẹ̀ nìkan ni ò ní gbé. Ẹ kú dédé àsìkò yìí o. Mo kí gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé nílé lóko lẹ́yìn odi. Ìròyìn pàtàkì ní àwa Media Self Determination mú wá síwájú gbogbo ẹ̀yin olùgbọ́ wa, ní pé àwọn tí wọ́n ń lọ sí ìlú Benin Republic fún kéèsì bàbá wa Chief Sunday Ìgbòho, wọ́n ti sanwó fún àwọn kan pé kí wọ́n lọ ṣe jàgídíjàgan, kí wọ́n wọṣọ Oòduà Nation àbí Yorùbá Nation, kó lọ ṣe jàgídíjàgan. Àwa media platform à ń sọ fún yín wípé àwọn kì í ṣe ọmọ Yorùbá o. Gbogbo ẹnikẹ́ni tí ó bá lọ síbẹ̀ tí ó bá ṣe jàgídíjàgan, ẹ tètè fà wọ́n lé ìjọba Benin Republic lọ́wọ́ pé wọ́n ń ṣe ara yín, àwọn tí wọ́n sanwó fún pé kó wá ṣe jàgídíjàgan. Àwa ọmọ Yorùbá, àwọn ọmọ Ògùn adúláwọ̀ ni, a kì í ṣe wàhálà, a kì í fa gbùrù. Ẹ ṣé o, Oòduà á gbè wá, kò ní gbé ọ̀dàlẹ̀. Orúkọ tèmi ni Tìjání tí mo jẹ́ olùdásílẹ̀ lórí Facebook, tí orúkọ mi ń jẹ́ Mike Tìjání Mike lórí Facebook. A gbọ́ information pé àwọn kan gbìyànjú tí wọ́n lọ gba owó lọ́wọ́ ìjọba Nàìjíríà láti wá fi dá wàhálà lẹ̀ ní kóòtù ní ọjọ́ Monday tí ó ń bọ̀ yìí, tí wọ́n ń gbé brother wa Sunday Ìgbòho lọ sí kóòtù. Òun ló mú wa ṣe fídíò yìí, ló mú pàápàá èmi ló mú mi ṣe fídíò yìí jáde pé láti jẹ́ kí gbogbo àgbáyé mọ̀, pàápàá àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá kó mọ̀ pé àwa ọmọ ọkọ Yorùbá a náwó sí irú ìgbésẹ̀ báyìí. Kò dẹ́ ṣe olólùfẹ́ brother Sunday Ìgbòho ni àwọn tí tó ń gbìyànjú láti wá da ìbẹ̀rù, láti wá tún fi kó bá brother Sunday Ìgbòho. A kò nífẹ̀ẹ́ sí irú ìgbésẹ̀ báyìí. Ẹ ṣé gan. Orúkọ mi ni Mike Tijani Mike lẹ́ẹ̀kan sí. Ẹ kúrọ̀lẹ́ o gbogbo ẹ̀yin ènìyàn mi gbogbo níbi tí ẹ bá ti ń gbọ́ mi. Orúkọ tèmi ni Emmanuel, admin ODTVR. Mo jẹ́ ọ̀kan lára ajìjàǹgbara Yorùbá Nation.
mo fi àkókò yìí mo fi rọ gbogbo àwọn ènìyàn wa tí wọ́n fẹ́ lọ sí Benin Republic ní orí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá wa olóyè Sunday Igboho ní ọjọ́ Monday. A rọ̀ yín, a bẹ̀ yín, ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o, ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o, ẹ má jẹ́ ká hùwà jàgídíjàgan ń bẹ̀, a bẹ̀ yín. Ìṣe wọn bíi ti òyìnbó náà ń ṣe, wọn ò fẹ́ ariwo. Gbogbo àwọn àṣà Ìgbòho òòṣà ẹ jẹ́ ká sì fi gbogbo yẹn sílẹ̀ náà. Ọlọ́run Elédùmarè a máa bá gbogbo yín lọ, ẹ lọ láyọ̀, ẹ sì bọ̀ láyọ̀. Emmanuel láti Spain. Ẹ kú dédé ìwòye ẹ̀yin yẹn wa, orúkọ tèmi ni ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín tí gbogbo ayé mọ̀ sí bàbá àròpọ̀rẹ́ àyọkúrò ibi nílé wa o. Èmi ni olùdásílẹ̀ àti olùdarí Yorùbá Kingdom TV ní ìlú Amẹ́ríkà níbí báyìí. A jáde wá láti wá kí wa kú iṣẹ́, ẹ kú ìfọmọnìyàn ṣe gbogbo àwa tá a dúró ti olóyè Sunday Adéyẹmọ tí gbogbo ayé mọ̀ sí Sunday Igboho. Ẹ jọ̀wọ́ àwa tí a wà nílùú Benin àti àwa Yorùbá tá a fẹ́ lọ kí wọn lẹ́yìn, a fẹ́ fi wákàtí sọ fún wa pé ká jọ àwa tí a ń lọ síbẹ̀. Ọ̀rọ̀ iṣẹ́ tá a rán yìí ó jẹ́ àpapọ̀ gbogbo àwa tí a ń sọ̀rọ̀ tí a sì ń jìjàgbara pé ká kú ní abẹ́ ìṣerú. Àwa a ò lọ́wọ́ sí jàgídíjàgan, a ò lè fẹ́ kẹ́nikẹ́ni tó bá lọ sílùú Benin kó lọ́wọ́ sí jàgídíjàgan, torí pé a gbọ́ pé àwọn kan ti kóra wọn jọ láti lọ wọṣọ láti lọ ṣe jàgídíjàgan kán bá lè máa fi ojú oníjàgídíjàgan wo olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ. Nítorí náà ńkọ́ àwa kì í ṣe ní jàgídíjàgan. Àwọn èèyàn wa tí wọ́n sì ń lọ bẹ̀, ẹ jọ̀ọ́ ẹ tẹ̀lé òfin, ẹ má ṣe jàgídíjàgan. Nítorí náà a rọ̀ wá ẹnikẹ́ni tó bá sì ṣe jàgídíjàgan bẹ̀, ẹ ti mọ̀ pé kì í ṣara yín, ẹ wo àwọn tó ń lọ, ẹ ṣe lọ́pọ̀lọpọ̀, nítorí pé ìròyìn ti tẹ̀ wá lọ́wọ́ pé àwọn kan wọ́n ti kóra wọn jọ, wọ́n ti fún wọn lówó. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká yàgò kúrò nínú ìwà ìpàlẹ̀ àti ìwà ipá. Àwa ọmọ Yorùbá ọmọ aládé ni wá o. Ẹ ṣé, mo dúpẹ́. Ire o. Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́. Orúkọ tèmi ni Tẹ́ni ọmọ ológun. Mo dẹ̀ gbé agbẹnusọ lórí Tẹ́ni ọmọ ológun wa. YouTube mi Tẹ́ni ọmọ ológun náà ni. Mo jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ fún ilẹ̀ Yorùbá tí ó ń jìjàǹgbara àti dádúró. Mo ń fi àsìkò yìí rọ̀ àwọn ènìyàn wa tí wọ́n ń lọ sílùú Benin Republic láti mọ nǹkan tí wọ́n bá fẹ́ sọ àti láti ṣe. Ẹ má jẹ́ ká ṣe ìpátá, ẹ má jẹ́ ká ṣe jàgídíjàgan. Ibi tí wọ́n bá ní kí gbégbé wá gbé, ibẹ̀ ni kó gbé. Ẹ jọ̀wọ́, mo bẹ̀ yín lọ́kùnrin lóbìnrin, ẹ má jẹ́ ká jà, ẹ má jẹ́ ká dà nǹkan rú. Tí wọ́n bá ti ní báyìí ní ká ṣe, bẹ́ẹ̀ ní ká ṣe. Ẹ wo ọ̀rọ̀ tí lọ́ọ̀yà wa sọ lẹ́yìn. Ẹ jọ̀ọ́ fún àǹfààní bàbá wa ọmọ Adéyẹmọ láti kúrò nínú wàhálà tí wọ́n wà. Ẹ dákun, ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́. Ibi tí wọ́n bá ní ká dúró sí ni ká dúró sí. Àwọn tí wọ́n dẹ̀yàn bí adarí ìyẹn director tán máa direct yín nínú bí ẹ bá ṣe dúró. Ẹ jọ̀ọ́ àwọn coordinator tá a yàn sílẹ̀ fún yín, ẹ jẹ́ ká gbà sí wọn lẹ́nu. Ẹ má jẹ́ ká ṣe jàgídíjàgan láàrin wọn. Ẹ jọ̀ọ́, ìlú Benin Republic kò kí í ṣe ìlú Nàìjíríà tó jẹ́ pé àní gbọ́ràn síra wa lẹ́nu. Ẹ dákun, ẹ dẹ̀ ṣọ́ra kẹ́ mọ tẹ́ bá sọ torí àwọn alamí tí wọ́n máa darapọ̀ mọ́ yín. Ẹ jọ̀wọ́, ẹ má jẹ́ ká jà torí bàbá wa ọmọ Adéyẹmọ tí mo dẹ̀ nígbàgbọ́ wípé lágbára Ọlọ́run Elédùmarè bàbá yìí máa kúrò nínú ìṣòro tó wà àti nínú ìdààmú. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí náà ni Tẹ́ni ọmọ ológun. Ẹ ṣé púpọ̀. Bye. Mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wò mí. Àkàndá ọ̀rọ̀ Awíkonko náà ló kọ mi, ẹ̀ka kan nínú abèrè fún ẹ̀tọ́ ọmọnìyàn àti ajìjàǹgbara fún Yorùbá Nation. Mo wá látàrí ìgbẹ́jọ́ fún olóyè Sunday Igboho tó máa wáyé lọ́jọ́ Ajé ní orílẹ̀-èdè Republic of Benin. Mo ní kí n wá pe àkíyèsí ẹ̀yin èèyàn mi sí nǹkan kan wípé ṣe mọ̀ wípé ilé bàbá ẹni láti gbé Fọláyan ti gbé Yẹni. Ẹ jẹ́ ká ṣe bónílùú bá ti ṣètò rẹ̀ sílẹ̀, torí pé ìdálò ní ìṣèlú oníbíyàn ṣe tẹ̀lú oníkálukú dó. Ẹ má jà ṣe wàdùwàdù, ẹ já ṣe gbogbo nǹkan lọ́wọ̀ọ̀wọ́, ẹ má jà pọ̀jù nínú yàrá ìgbọ̀ngàn nínú gbọ̀ngàn ìgbẹ́jọ́. Bákan náà kọ́rọ̀ wọ́n má bàa dàbí ẹni tó fajẹ́ ẹ̀dẹ̀gbẹ́ kòkò tó wá lọ rè dúró sókèrè tí ń wòran kó má bàa pàdánù olóore rẹ̀. Kọ́rọ̀ wọ́n má dà yá tó fẹ́ tójú ọmọ ẹ̀ ṣe tó fọ̀ tán pátápátá. Kọ́rọ̀ wọ́n má bàa dàbí áyán tí yóò bòkú ìyá ẹ̀ jẹ́
lágbára Ọlọ́run àní fọwọ́ ara wa ṣe ra wa o. Ìfẹ́ olóyè Sunday Igboho òun náà ni gbogbo wa ní àlè sọ pé kẹ́ ẹ má lọ. Tá a bá sọ pé kẹ́ ẹ má lọ, ta ni ó ṣàtìlẹ́yìn fún olóyè Sunday Igboho? Bí wọ́n bá ní kẹ́ ẹ jókòó sílẹ̀ pẹ̀pẹ̀, ibẹ̀ ni ẹ jókòó sí. Gbogbo tí wọ́n bá sọ fún yín pátápátá òun náà ni kẹ́ ẹ músà bí ògùn. Gbogbo bá a bá ṣe jẹ́ eléyìí ó dìgbà tá a bá padà sílé. Etí wọ́n gbọ́re o, ojú wa ò ní ríbi o, ojú àṣà ìríbi tàwòdì rọrùn lágbára Ọlọ́run. Ẹ̀rín ayọ̀ ni yóò gbẹnu gbogbo wa lọ́jọ́ ajé lágbára Ọlọ́run, nígbà tí wọ́n bá dá aṣíwájú wa, ọ̀gá wa, ẹni tá ń tẹ̀lé olóyè Sunday Igboho tí wọ́n bá dá a lẹ̀ láyọ̀ àtàláfíà. Ẹ ṣé, Oòduà ó gbé gbogbo wa o, kò ní gbé ọ̀dàlẹ̀, á ju wa ṣe o.